Ajisebi Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Iná bara ń ta òjò pálámì ọkà yọ làálà. Mo ti ń rí iléeṣẹ́ tẹlifíṣàn nílẹ̀ yìí ni ó ti rí ní iléeṣẹ́ tó dàbí Ajisebi Ọ̀yọ́ online television and radio. Àṣé lóòótọ́ ni pé orúkọ a máa rọ ọmọ Ajisebi Ọ̀yọ́ online television and radio lẹ́lẹ́gbẹ́. Létà sàníkàsọ ni àbí ti sẹ̀ẹ́sẹ́ àbí ti àwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ tí ń kọ́ni lọ́gbọ́n bá a ṣe ń gbélé ayé. Tí gbogbo wa náà lákò ti mọ̀ pé sẹ́yìn ni bàbá ẹ sọ, àlárì ní bàbá ẹ wò, ìlàsà àròkò níṣó lórí ọbẹ̀ nínú àwòtán gan-an. Ẹ yá tètè máa bọ̀ kẹ́ wá gbé polówó ọjà wá o. Ẹ máa gbé polówó ọjà yín bọ̀ kẹ́ lè bá ta wàràwàrà. Kájí ó lè máa bùgbà yín jẹ lójoojúmọ́. Ajisebi Ọ̀yọ́ online television and radio. Àṣé Ajisebi Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ajisebi Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ààrẹ mùsùlùmí ń dúró dè mí àti gbogbo èèyàn wá sí yẹn kún. Ó wà nínú ẹni tá a ti rìpọ́ọ̀tì tẹ́lẹ̀ táwọn ọlọ́pàá ti tíráàkì ẹ̀tàn ti mọ gbogbo nǹkan nípa ẹ̀. Àwọn ọmọ wa sọ fún mi pé arákùnrin yẹn ni. Mo wá sọ fún wọn, mo ní máa surprise ọkùnrin yìí. Ó ti àlẹ́jì àwa mùsùlùmí pé ìkà ni wá. Èmi á fi òdì kejì hàn pé mùsùlùmí kì í ṣe kà. Mo bọ́ sílẹ̀ mo lọ kí bó ṣe rí mi ojú ẹ fàró. Èmi ni mo sọ fún pé calm down, àbúrò ló jẹ́ fún mi. Calm down, àbúrò ló jẹ́ fún mi. Kí ló dé tó ń fa wàhálà tó báyìí? Mo fún ní ìmọ̀ràn 4 níjọ́ náà. Mo sọ fún mo ní ọ̀gá tó ń yọ́rìn ikú ń pa ká tó sọ ọ̀pọ̀lọ́ tí ń jẹra ẹ̀ mọ́lẹ̀. Mo sọ fún níjọ́ náà mo ní ọgbọ́n díẹ̀ àgọ̀ díẹ̀ nìyẹn fi sáyé tí èèyàn bá fẹ́ pẹ́ láyé o. Lọ fi òmùgọ̀ díẹ̀ kún ọgbọ́n ẹ̀ kó o lè ráyé lò pẹ́. Ẹni tó bá lóun fọ aṣọ funfun jù yọ ọkàn jùjù. Eléyìí tó ń ṣe yìí kò dáa. Kì í ṣe pé mi ìmọ̀ kó ti pè mí lóní jìbìtì rí. Kì í ṣe pé mi ìmọ̀ kó ti pè mí lápá yẹn. Ajisebi Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Tẹ́mi àdín mi ò burí láyé, mi ò bú bàbá ẹ̀ rí. Kò ju ẹgbẹ́ ọmọ mi lọ. Bóyá ló táwọn ọmọ mi tí mo bí tí mo sí Nàìjíríà. Ọba mi lórúkọ jẹ́ jìnnà nígbà yẹn. Mo dẹ̀ ṣe sùúrù, mo wá pàdé ẹ̀. Mo bá ya fọ́tò, mo dì mọ́, tí mo wà mọ́ra gan. Pé ọmọ ìyá mi ènìyàn ní ènìyàn lèmi náà. Ọmọ ìyá lájọ jẹ́ lọ ṣe sùúrù nítorí tọ́lọ́run. Ọ̀rọ̀ yóò lẹ́yìn o, mo sọ fún jọ náà. Tó o bá ṣe sùúrù yóò padà lẹ́yìn o. Wà á máa rántí níjọ́ tó bá lẹ́yìn pé mo sọ fún ẹ bẹ́ẹ̀ pé yóò padà lẹ́yìn. Àwọn èèyàn máa ń bọ àwọn èèyàn ń sùúrù. Ẹ má gbéra yín lọ kóòtù. Kí ni ń jẹ́ wọn má gbéra? Gbogbo ẹni táwọn àti mùsùlùmí, àtẹlẹ́sìn Christianity, àtẹlẹ́sìn ìṣẹ̀ṣe, gbogbo ẹni tí a ti bú ẹgbẹ́ra yín lọ ẹgbẹ́ ẹ̀sùn kóòtù. Alhadidu bil hadidi yufla. Irin ló lè gẹni tí ó fi gé. Kí ló dé tẹ̀ ń tọwọ́ bọ ìgbésí ayé àwọn èèyàn? Èyí tí mùsùlùmí yẹn òun ò mú bíléèdì ní ọ̀rẹ́ ayé àwọn èèyàn. Òun ní mẹni tó ṣe sìná, òun ní obìnrin tó wà ní òò, òun nìkan náà ni. Ó ń kálukú pìpì àkọ́ọ̀tù ẹ̀ nísìn tá a bá fẹ́ àlàáfíà nílẹ̀ Yorùbá. Ẹ mójú kúrò ń bẹ̀, ló gbé wa débi tá a dé yìí o. Time bombing ń làwọn ọ̀tá Yorùbá míì tí wọ́n ń bẹ níta ni wọ́n ń fi àwọn èèyàn yìí plant kílẹ̀ Yorùbá ọmọ fi lálàáfíà kí wọ́n á sọ pé ilẹ̀ Yorùbá Ajisebi Ọ̀yọ́ là á rí, ìjọba Ọ̀yọ́ ò Yorùbá. ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ètò fa fọ́tò nìyẹn tẹ́mi àtọmọkùnrin yẹn jọ yà. Yàrá dalẹ̀ hajj. Fẹ́mi tẹ̀lé ó ṣẹ̀fẹ̀ àkómọ́. Kódà ó ṣe nǹkan tó dùn mọ́ mi níjọ́ náà. Mo tọwọ́ bá pò, mo ní àbúrò mi gbà owó epo ni. Ó sì gbà lọ́wọ́ mi, inú mi dùn gan. Mo tún gbà mọ́ra lẹ́ẹ̀kejì. Ọ̀sẹ̀ tó tẹ̀lé léébù àwọn àfáà wá jáde. Mo sọ fún wọn ní tó o bá rí anybody tó bá tó sọ nǹkan kan tó takò ẹ̀sìn rẹ pè mí, màá jà fún ẹ. Èmi gangan ni màá gbé wọn síta. Phone number mi ni, ọwọ́ ara mi ni mo fi fún ní phone number. Pè mí anybody, kò sí bá àfáà náà ṣe lè tóbi tó lẹ̀ Yorùbá yìí tí mi ò lè bá sọ̀rọ̀. Anybody bá takò ẹ̀sìn ẹ pè mí, màá jáde, màá sọ̀rọ̀ bá wó ń tọ̀ nǹkan.
mo sọ fún ìjọ náà mo sì fi nọ́mbà mi lé lọ́wọ́. Ìgbẹ̀yìn ẹ̀ tún wà ní àwọn àfáà wa lẹ́kọ̀ọ́ àfáà wa nìbàdàn lè pé ńláńlá ẹ má bá ń tẹ lẹ́ka lọ lè pé ńláńlá tó wá gba orí afẹ́fẹ́ hábà láká ìbẹ̀ bí ọ̀rọ̀ tẹ́nìkan sọ ó ní ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ọ̀tọ̀ ní ọ̀ràn ọ̀rọ̀ láká ìní o ẹni tó bú ẹ̀sìn ló bú àmẹ́ni tó bú personality kì í ṣe pé ẹ̀sìn ò pàtàkì ju personality lọ amófin Nàìjíríà á sọ̀rọ̀ proof àmọ́ ti personality yẹn ready made proof ni. Kí ló dé tó lórúkọ mi kí ló dé tó lo fọ́tò mi kí ló dé tó pè mí lápá yẹn ta ni mo pa Àjíṣebí Ọ̀yọ́ láàrin ìgbàwo ni mo pa yẹn. Béèyàn bá ń wá ẹni tó jẹ ìyá ẹ̀ lówó tí ó bá ṣe sùúrù á padà pàdé ẹni bàbá ẹ̀ jẹ lówó yàrá dalẹ̀ ayé. Fálídàní Ajisebi Akeugbagold iná ṣẹ̀fì ìyá ìdá lámúyòrè àmàmúrò. Iná ṣẹ̀fì ìyá ìdá lámúyòrè àmàmúrò. Kí láǹfààní tẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó kó balẹ̀ Yorùbá? Ẹ̀sìn Islam ó kórìíre báwọn ọ̀ràn kan bí ìran Ìgbò ṣe kéré tó ẹ̀sìn Christianity kórìíre báwọn. Ẹ lọ wádìí dáadáa Roman Catholic ó kórìíre báwọn. Kí wàá lóríire tí gbogbo wàhálà tẹ̀yìn gbé dání lẹ́yìn oríire táwọn bàbá wa tí wọ́n ṣe Islam nípìlẹ̀ àwọn bàbá wa tí wọ́n ṣe aláwo nípìlẹ̀ àwọn bàbá wa tí wọ́n ṣe Christianity nípìlẹ̀ àwọn ní orí oríire mú wá fún Yorùbá. Àwọn ti sìn kí ni oríire tẹ́ mú wá? Let me tell you one thing. Ẹ̀sìn ò kí ń ṣe táwọn èèyàn tètè mọ̀ nígbà tí ó bá láǹfààní nínú. Ayé ò wò pé kí ni a fẹ́ gé. Àwọn ẹlẹ́sìn Christianity wọ́n mọ̀ bẹ́ẹ̀. Wọ́n introduce Christianity sí ilẹ̀ Yorùbá sí Nàìjíríà pẹ̀lú àǹfààní ni. Tí ó bá sí ẹlẹ́sìn Christianity, Western education lè má ti dé Nàìjíríà up to now. Wọ́n gbé ẹ̀sìn Christianity wọn wá pẹ̀lú Western education àǹfààní táwa ní fún yín ni. Wọ́n gbé ẹ̀sìn Christianity wọn wá pẹ̀lú kíkọ́ hospital wọ́n dẹ̀ gbé àgbélébù wọ́n gbé sí. Ẹni tí ò bá gbádùn kò sí miracle níbẹ̀ mọ́ kò sí church mọ́ miracle àìgbádùn yọ hospital tó wà ní. Mary's Blessing ní Calabar ó rí àwọn èèyàn kó mọ́ra pẹ̀lú pọ́bánù kan máa fi àwọn ìbejì ṣètùtù. Tí wọ́n bá ti bí ìbejì nígbà yẹn pípa ni. Òun ló wá preach fún wọn pé no ìgbà tí wọn ò dá lóhùn ó ní ọ̀kẹ́ ẹ̀mí mímọ́ tó wà lára òun yóò máa wẹ́kọ̀mù ẹ̀mí ibú tó wà lára àwọn ìbejì ọba lọ kọ́ orphanage bẹ́ẹ̀ bá ti bí ìbejì ẹ̀ máa kó wọn wá tí wọ́n bá ti wá kó ìbejì fún wọn tó lówó tí ó tó bù wọn ó wá tọ́jú àwọn ọmọ yìí dàgbà ní ẹ̀sìn kí ni mo gbọ́dúkọ ẹ̀ ń ṣe Mary's Blessing ọmọ Scottish ni ló jẹ́ kó rí ẹ̀sìn Roman Catholic ló fi fi rinlẹ̀ nílẹ̀ Ìgbò ló fi jẹ́ pé ó pẹ́ kí irú ìran Christianity bí ó kó tó overtake Roman Catholics níbẹ̀. Yàrá dalẹ̀ ayé. Fálídàní Ajisebi Akeugbagold iná ṣẹ̀fì ìyá ìdá lámúyòrè àmàmúrò. Iná ṣẹ̀fì ìyá ìdá lámúyòrè àmàmúrò. Mo ti sọ níbi wáàsí kan tí mo ṣe ní 2022 mo sọ bẹ́ẹ̀ wípé ìwọ ń bá ọmọ ìyá rẹ tó jẹ́ Yorùbá àmọ́ tó jẹ́ babaláwo òun bá jà níbi àmọ́ tó bá wẹ̀rù pléènì babaláwo ní ọ̀wà pléènì rẹ̀ ń gbà mí ọmọ ni. Ó bá yí pé àwọn tó máa ń wọ shirt and trousers tí wọ́n jẹ́ India tí wọ́n á wéra wà ní tí á lẹ̀ mọ́ wọn lórí ọmọ pé màálù náà bọ̀. Ìwọ àtẹni tí ń bọ màálù ní India ẹjọ́ jókòó ẹjọ́ ń jẹun nínú aeroplane ò lè àmọ́ orí babaláwo nílẹ̀ Yorùbá ọ̀sọ́dọ̀tà rẹ̀. Ìwọ ń bú ẹlẹ́sìn Christianity ó pè lọ́tà rẹ̀ àmọ́ ń jọ́ tó dé UK Christian ló ní ilé tó ń gbé yẹ́sà ló ń ṣe fún un. Kí ló dé tó kọ́kọ́ bá yẹn jà káyè rẹ̀ ó bàjẹ́ ńbẹ̀ kó tó wá bá ti Nàìjíríà jà. Ìwọ rí mùsùlùmí ó hẹ́ tiẹ̀ àmọ́ ńgbà tó dé Dubai mùsùlùmí lẹ́jọ́ ń rìn kiri mùsùlùmí lẹ́jọ́ ń sọ̀rọ̀ mùsùlùmí ní wa mọ́tò tó ó
ò lè bínú bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò kó sọ pé ó máa fẹsẹ̀ rìn kiri nínú òrùn burúkú kó wo ibi ayé rẹ̀ ó bàjẹ́ dé. Àmọ́ tẹ́ ẹ bá ti dé Nàìjíríà ẹ gbẹ́sìn kárí. Àmọ́ tẹ́ ẹ bá padà síbi tẹ́ ń gbé àwọn aráàlú òyìnbó tí ẹ bá dé Nàìjíríà àwọn náà gbẹ́sìn kárí. Tí ẹ bá padà sí UK padà sí US kò sáyà gbẹ́sìn kárí. Ṣiṣẹ́ ni kọjúmọ́ sẹ́ni ọ̀lẹ́ ní everybody láàmú Nàìjíríà. Sẹ́ni tí ń fa sẹ́mẹ̀ta l'Amẹ́ríkà tí ń fa sẹ́mẹ̀rin ní UK ní ọ̀rọ̀ ayé gbogbo wọn tán sí. Ya aládàlẹ̀ ayé. Fálítẹ̀mí àwọn tẹ̀fẹ̀ yàgùn. Iná tẹ̀fẹ̀ yà ìdá lámúyò ní àmàmúrò. Iná tẹ̀fẹ̀ yà ìdá lámúyò ní àmàmúrò. Ẹ wo tí Ànábì introduce gbogbo àfàlẹ́ Yorùbá mọ challenge yín. Ẹ mú company kan tẹ́ ẹ dá sílẹ̀. Téèyàn 400 tí wọ́n ń jẹun níbẹ̀ ẹ mú jáde. Company ni mo wí omi ò sọ pé lè kéwò ẹ mú company kan jáde. Gbogbo ẹlẹ́sìn Christianity bí church ṣe pọ̀ tó yìí. Ẹ mú company ẹyọ kan tẹ́ ẹ dálẹ̀ téèyàn 500 tí wọ́n ń jẹun níbẹ̀ wá. Ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ mú company ẹyọ kan tí ordinary 300 èèyàn ń jẹun bẹ̀ ẹ mú jáde ẹ jẹ́ kẹrin. Ẹ produce oúnjẹ fáwọn èèyàn. Àwọn èèyàn lọ struggle láti rí jẹrí mu ìpìlẹ̀ tún fi ń wẹ́kọ̀ mú wọn padà ẹ̀ ń dà wá rú ẹ̀ ń sọ wájọ́ tara wa. Ètò Islam kọ́ wa ní pẹ́tẹ́ ẹ bá ń bẹ nínú ẹbí tí pásítọ̀ bá wà nínú ẹbí yẹn èmi ní pásítọ̀ nínú ẹbí mi nínú ẹbí ìyá mi ni bọ̀dá mi yẹn ló tọ́jú mi dàgbà èmi ni mo rán ní Jerusalem nígbà tó sọ pé tó wù ú nìyẹn. Tá a bá wà ní mítìnì ẹbí àjọ dìmọ́ra wa ni àtòun àti pásítọ̀ ara ẹ̀. Tí babaláwo bá ń bẹ nínú ẹbí kan ẹjọ́ dìmọ́ra yín lórí ọ̀rọ̀ alájọbí tẹ́ ẹ bá kúrò bẹ́ẹ̀ kálukú ọmọ ṣe tiẹ̀ lọ. Ẹ wọ̀nà tá ànábì gbà wúlò wọn ṣàdédé gba Islam gọ́líbìlì lọ́wọ́ ànábì. Ànábì ló introduce wàdàníyà pé Ọlọ́run ọ̀kan ṣoṣo ní kẹ́ ẹ máa sìn o. Kò sí tẹ́lẹ̀ lérúkùsù Lárúbáwá láti gba ànábì Ibrahim ti lọ. Wọ́n bọ òrìṣà 365 ojoojúmọ́ kan òrìṣà kan ni nígbà nẹ́bí Ibrahim tó kọ́ Kaaba ti lọ. Ìgbà tá nẹ́bí Ibrahim kọ́ Kaaba ni òṣòrìṣà ń bẹ tọrọ lọ́run ló fi kọ́ òun ló introduce ẹ̀. Ànábì introduce economic policy tí ò sírò ẹ̀rí nínú ìran Lárúbáwá òun ló introduce empowerment ẹja mọ ẹyọ zaka lọ́dún àwọn tó bá jẹ́ olòṣì tálíkà nù wa ẹyọ zaka fún wọn. Ànábì introduce sadakat charity act of charity owó ìrànlọ́wọ́ fẹ́ni tí ò ní ìyẹn tún yàtọ̀ sí sàkà. Ànábì ló kọ́kọ́ practice the democracy system of government. Ó ló introduce èyí pé amruhum shura bainahum ó tún ní kun imaman in ja'aluka. Ẹni ẹ bá pawọ́pọ̀ pé kó ṣaṣíwájú yín ni kó ṣe o. Ẹ dẹ̀ ṣe mọ̀ràn láàrin ara yín ta ni ká tì síwájú. Government of Ajisebi Ọ̀yọ́ láàrí. Ẹni ẹ bá ti síwájú ní òjò lórí yín kò sọ̀rọ̀ anointing bẹ́ẹ̀ Ànábì ló kọ́kọ́ introduce. Sallallahu alayhi wa sallam. Ajisebi Ọ̀yọ́ láàrí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Social reform Ànábì kọ̀lẹ́gbẹ́ nígbà yẹn ó reform ilẹ̀ Lárúbáwá yányán látòkè délẹ̀ tó fi dórí aṣọ tí ń wọ̀ oúnjẹ tí wọ́n jẹ òde tí wọ́n lọ gbogbo ẹ̀ l'Ànábì reform kì í sọ̀rọ̀ ẹ̀sìn nìkan lọ́dọ̀ fi ní káwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀dá fún. Ẹ̀yin tẹ́ wá ń bẹ lẹ́nì kí lẹ introduce. Iná ṣẹ̀fì ìyá ìdá lámúyò ní wọ́n flag election yìí like and love. Iná ṣẹ̀fì ìyá ìdá lámúyò ní àmàmúrò. Ànábì ní la yu'minu ahadukum a lè pè é lólùgbàgbọ́ ó dìgbà tó o bá tó fẹ́ tó o fẹ́ fúnra ẹ̀ fẹ́ fún ọmọ nìkejì tó o bá fẹ́ kọ́ ọmọ babaláwo ó kú gbà pé wọn náà ti fẹ́ kọ́ ọmọ tiẹ̀ náà ó kú tó o bá fẹ́ kí ẹ̀gbọ́n pásítọ̀ ó kú gbà pé wọn náà ti fẹ́ kẹ́gbọ́n tiẹ̀ náà ó kú. Ànábì ló wí bẹ́ẹ̀ èwo lẹ fún wájú Ànábì èwo lẹ́yìn fi jọ Ọ̀rúnmìlà tá a l'Ọ̀rúnmìlà ń ṣépè fún ẹ dárúkọ ẹ̀ tá a l'Ọ̀rúnmìlà ń fẹnu bayé ẹ̀jẹ̀ báyìí ẹ dárúkọ ẹ̀ tá a ní Ànábì Jésù
ta ni Jésù ń gbowó lọ́wọ́ ẹ̀ tí ń dúpọ̀ ẹ̀ kiri bẹ́ẹ̀ ṣe ń dúpọ̀ ẹ̀ ọ̀lẹ́ ní da gbogbo yín láàmú Nàìjíríà ẹ̀ níṣẹ́ lọ́wọ́ ẹ̀sìn ọ̀sọ́ orílẹ̀-èdè dolóríire o hardworking kẹ̀tẹ̀ pamọ́sẹ́ ni ó sọ orílẹ̀-èdè yín dolóríire ẹ wá wò tàbá ní ká wò àwọn tí wọn tó wá introduce Islam máa sọ ti wọn máa sọ ti Christian máa sọ tó ní àwọn oníbílẹ̀ ẹ má bá ń tẹ lẹ́ka lọ wọ́n try láti flag lecture yìí máa sọ ti wọn náà ẹ jẹ́ ká wò Ànábì predict kìíní kan nígbà tí ń bẹ láyé odò tó ń pè ní odò Euphrates bí ọ̀sà lórí ó tóbi gan ó tóbi fẹ́ẹ̀ ju ọ̀sà Èkó lọ Ànábì ní káyé ó tó parẹ́ odò Euphrates yóò gbẹ tó bá gbẹ àpáta kan bẹ lábẹ́ gold ní gbogbo òkè àpáta yẹn láti ìgbà tá Ànábì ti wí April 7 ọdún yìí ló tó ṣẹlẹ̀ odò lọ gúgú ẹ odò Euphrates tó gbẹ tí gold ń bẹ lábẹ́ àpáta tí ń bẹ lábẹ́ gold ẹ wà tìgbà tá Ànábì ti wí ẹ wò gbà tó wá ṣẹlẹ̀ Ànábì sọ àìmọye nǹkan tẹ́ bá lọ wo Abbasid era àti Andalusi era kí làwọn nǹkan tí a introduce táwọn èèyàn fi gba Islam lọ́wọ́ wọn ó pọ̀ rẹpẹtẹ yàrá dalẹ̀ ayé. fálítà ni a ó ṣẹ̀fẹ̀ àkùn. ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ dynasty wọ́n pe ẹlẹ́sìn Júù ó jókòó ẹlẹ́sìn Christian ó jókòó ẹlẹ́ babaláwo ó jókòó àwọn mùsùlùmí náà níjọba yẹn o wọ́n wá sọ fún wọn pé a fẹ́ introduce ìjọba tí ó bí ti gbogbo ìjọba ayé àjọ nílùú ni babaláwo ẹlẹ́sìn Mósè ẹlẹ́sìn Jésù àwa mùsùlùmí tá níjọba ẹjá dá ọpọlọjọ wọ́n wá kọ́ Baitul Hikma House of Wisdom ní Baghdad nígbà yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n tún kọ́ kan ní Andalusi nígbà tó kan ìjọ Andalusi yẹn ní Spain lẹ́ni ta ló mọ̀ yìí pé ìlú Islam ní Spain tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jagun wọ́n pa wọn rẹ́ńbẹ̀ wọ́n pa mùsùlùmí rẹ́ńbẹ̀ ẹ wá wò wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí translate gbogbo falasifa láti Greek àwọn philosophical thinking Aristotle ní wọ́n fi bẹ̀rẹ̀ wọ́n transfer rẹ̀ wọ́n wá rí báwọn ní di paper wọ́n wá lọ contact àwọn China kan tí wọ́n ti ń jọ jagun àwọn èèyàn mọ̀ bá ṣe ń produce paper bẹ̀ tí wọ́n mọ̀ bí wọ́n ṣe perfect yẹn àwọn China tí wọ́n kó lógun ni wọ́n wá fi bẹ́ẹ̀lì ara wọn pé bẹ́ẹ̀ ṣe ṣe pépà níbẹ̀ kò yé wa bá ṣe finish ẹ̀ mùsùlùmí ló wá àwọn ìjọ mẹ́tẹ̀ẹ̀ta yìí Christian Muslim àti Jew àwọn ní ọjọ́ wa pàwọ́pọ̀ wọn á perfect ẹ̀ kí pépà fi dáyé ló fi jẹ́ pé the first printing press láyé Baghdad ló ti kọ́kọ́ ṣẹlẹ̀ ẹ lọ Google gbogbo tí mo wí gbogbo ìgbà yẹn àwọn tí wọ́n jẹ́ òyìnbó wọ́n ń bẹ ní dark age European dark age bẹ́ẹ̀rẹ̀ pé ìgbà wo ni European dark age Google ó sọ fún ẹ àwọn tí wọ́n bẹ láyé lẹ́nu wọn ò produce. Ajisebi Ọ̀yọ́ láàrí. wọ́n ń dá wàhálà kiri ayé ni yàrá darí ayé. fálítà ni a ó ṣẹ̀fẹ̀ àkùn mọ́. First medical center tó wà láyé àwọn mùsùlùmí náà gbé wá wọ́n gbé wá wọ́n fi fà àwọn èèyàn mọ́ra wọnú ẹ̀sìn wọn ni ó ní Ahmad bunu Tulun ní lọ́kọ́ dá hospital lẹ̀ nílẹ̀ Cairo ní 872 AD ní hospital ti bẹ̀rẹ̀ ẹni ọkọ̀ọ̀kọ̀ ṣe sọ́jírì láyé kálára èèyàn ara àjọba Andalusi ni àfàṣà aráwí òun ló kọ́kọ́ ṣe ó kú ní 1013 AD àwọn European wọ́n lo ìwé tó kọ nínú tó kọ ìwé tó kọ nípa medical ní wọ́n lò as reference point ní ìpìlẹ̀ medical ní Europe for 50 years. Allah. Ṣé ẹ máa kírun nìkan làwọn èèyàn yìí gbé wá ní ṣé ẹ máa gbàwẹ̀ nìkan náà gbé wá ní àná wúlò ìwọ náà lọ wúlò ò wúlò. ẹ jẹ́ n tó tẹ̀síwájú afa ibn finance òun ló kọ́kọ́ ṣe flying machine láyé òun kọ́ ló kọ́kọ́ ṣe aeroplane bẹ̀tí pé nǹkan kan fò lókè sánmà téèyàn wà lórí ẹ̀ Andalusi ló ti ṣẹlẹ̀ ní Cordova ibn finance lọ kọ́kọ́ dánwò ó lọ tu yẹ̀yẹ̀ igun tó gùn ó lẹ̀ mọ́ machine yẹn lára òun náà lẹ̀ mọ́ gbogbo ara ẹ̀ toro study yẹ egun oríbò ní múgún fò ó wá lórí àpáta tó ga ó wá tira ẹ̀bọ láti bẹ̀ kíní ẹ̀ wá ń fò kiri gbogbo òkè Cordova ó wá fẹ́ balẹ̀ kò yẹ bí ó ṣe balẹ̀ mọ́ bó ṣe jábọ́ nù ọkàn lẹ́yìn ntọ́pánu àmọ́ wà ní rẹ́kọ̀d bóun là kọ́kọ́ tí ó kọ́kọ́
flying machine tí ó kù tí ó fò lókè àfáàní tó kọ oríṣiríṣi tírà kí lẹ́yìn ṣe fara ayé kí lẹ́ mú wá fara ayé ṣé kákìrún kágbàwẹ̀ nìkan láfi ṣàyè lọ́nà bá ṣe jẹun lọ́nà bá ṣe plan life ara wa àfi kẹ́ ẹ máa tẹnu bá yé àwọn èèyàn. lẹ́dọ̀lẹ́yìn fàlìtẹ́ni ó ṣẹ̀fẹ̀ àkùnmù. Ibnu Aitam òun ló kọ́kọ́ ṣe kámẹ́rà bẹ̀t kò ní perfect. Òun ló stọ́dì ẹ̀yìn ju èèyàn torí pé ìmọ́lẹ̀ kan bẹnu ẹ̀yìn ju òní reflect padà sí ìmọ́lẹ̀ títa láàfin ríran ẹni ìmọ́lẹ̀ ẹnu ẹ̀yìn ju tí ẹ bá ti kú kò lè rí ìmọ́lẹ̀ títa ló wá ṣe kámẹ́rà pé kí ìmọ́lẹ̀ kan wà nínú ẹ̀ tí ó flash jáde tó bá ti flash jáde yóò connect pẹ̀lú wave títa yóò pick ẹ̀ yóò di picture nítorí tó bẹ̀rẹ̀ ẹ̀nu kẹ́ni tó perfect kámẹ́rà kó tó wá padà rí ṣe òyìnbó ló wá padà perfect kámẹ́rà iṣẹ́ tí ẹnìyẹn ṣe sílẹ̀ ni ló ń build lé lórí. Algebra nínú mathematics Musa ló bẹ̀rẹ̀ rẹ̀ ní 780 algebra geometry gbogbo tó ní ṣe pẹ̀lú mathematics Lárúbáwá ló bẹ̀rẹ̀ mùsùlùmí Lárúbáwá ni àsìkò Andalusi àsìkò Abasi ni wọ́n bẹ̀rẹ̀ ló fi jẹ́ pé tó bá fẹ́ calculate mathematics wàá mọ̀ yìí pé tó bá ń kọ ìwé a máa ń kọ òyìnbó ni from left to right ni la máa ń kọ òyìnbó Lárúbáwá máa ń kọ nǹkan tí wọ́n from right to left tó bá fẹ́ ṣe mathematics tó fẹ́ gẹ̀tẹ̀ tó bá fẹ́ ṣe addition wàá lọ gbé báwọn tó ní mathematics ṣe ń ṣe ni wàá lọ add up láti right ló ti máa add ẹ̀ pọ̀ wá sí left bí àwọn Lárúbáwá tó ní nǹkan wọn bá sì ń kọ nǹkan wọn. Algebra method àwọn ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ chemistry àfa Jabir bin Hayyan ẹ lọ Google ẹ òun ló kọ́kọ́ ṣe chemistry láyé ọkọ̀ àìmọye tíra àtẹ̀sìn lọ́tọ̀ òun ló kọ́kọ́ divine tí ń jẹ́ chemistry òun ló kọ́kọ́ divine tí ń jẹ́ sulfuric and nitric acid òun ló kọ́kọ́ divine òun ló wá jáde mùsùlùmí ni crankshaft tó ń gbé mọ́tò orin àfa Al-Ajari ní 1206 òun ló kọ́kọ́ ṣe àwọn òyìnbó ní padà perfect mọ́tò bẹ́ẹ̀ wọ́n padà sọ́dọ̀ Al-Ajari pé bó ló ṣe ṣe crankshaft tó fi ń gbé ẹ̀sìn rìn tẹ̀sí ń lọ wájú Àjíṣebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ilẹ̀ yẹn ti fọ́ọ̀mù káàdì ní àárọ̀ ẹ̀yìn tèmi kí lẹ dánwò yàrá dalẹ̀ àyíká. fàlìtẹ́ni ó ṣẹ̀fẹ̀ àkùnmù. a ń pe orin kan ní orin al-miswak Ànábì ló introduce miswak ìran Lárúbáwá kì í lo orin yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ànábì ló introduce ẹ̀ pé ẹ máa fi fọ eyín yóò máa jẹ́ kéyín mọ́ gbogbo toothpaste tí wọ́n ṣe láyé lónìí al-miswak ò gbọ́dọ̀ mọ́ sí mbẹ́ ètò mi pé Ànábì náà define al-miswak kí lẹ́yìn ṣe ilé iṣẹ́ lẹ́kọ́ fún wa ní ọ̀nà táwọn ẹgbà jẹun lẹ fún wa ní ogun dé ní Nàìjíríà àríyìn ká ẹgbẹ́ ìbọn ká ẹ lọ fèsì ogun ni ẹ̀yin ọ̀lẹ burúkú yìí Boko Haram ń bẹ́lẹ̀ ẹ lọ bá wa kojú wọn àfikà ẹ máa wá ṣépèlé ẹni tí ò ní wàhálà kankan ẹni ò wọ mọ́sálásí tí ń kírun oníkèfèrí ni àbá kí lọ fẹ́ pé ẹni tí ò wọnú mọ́sálásí pẹ́ẹ́pẹ́ yàrá dalẹ̀ ayé. fàlìtẹ́ni ó ṣẹ̀fẹ̀ àkùnmù. Mark Zuckerberg tó ṣe WhatsApp àti Facebook àtẹni tó ṣe internet wàláì tí àwọn yẹn bá lọ sọ tí ẹ dálẹ̀ yẹn di ẹ̀sìn ni àti mùsùlùmí àti kírísítẹ̀nì ni wọ́n borí èmi ni mo wí bẹ́ẹ̀ torí májíìkì burúkú ni fóònù because ayé òwò yìí pé mo dẹ̀ send the photo ó dẹ̀ rí mo dẹ̀ send the voice ó dẹ̀ rí wọ́n dẹ̀ lẹ́sìn ní kíní ẹ̀sìn tó wọ́n mọ̀ sí ni àmọ́ wọn sọ dẹ́sìn torí àmọ́ pọ̀pọ̀ lọ ní ọlọ́run ráwọn nìyẹn kálẹ̀ yìí wọ̀nyí lẹ́sẹ̀ ni ẹ sọ̀rọ̀ ayé dọ́lọ́ lórí rẹ̀ yàrá dalẹ̀ ayé. fàlìtẹ́ni ó ṣẹ̀fẹ̀ àkùnmù. àwọn missionaries nínú ẹlẹ́sìn Christianity wọ́n introduce àǹfààní sáwọn èèyàn ní ẹ̀fìrí wọn control kì í ṣe pé ẹ̀kan gba Jésù gbọ́ nìkan jẹ́ sọ díẹ̀ nínú nǹkan tí wọ́n introduce à ń pe arákùnrin kan ní Anthony Lavoisier Roman Catholic ni kódà òun náà tún dá church lẹ̀ òun ló wá padà wá perfect tí ń jẹ́ chemistry láyé òun ló divine pé nǹkan kan bẹ̀ tí ń jẹ́ oxygen tá mí símú tá mí síta pastor ní tó ní church ẹ̀yin tó ní kílẹ̀ yín divine fún wa o jẹ́ n tó sọ mí
Michael Faraday òun ló jẹ́ ká mọ̀ wípé electromagnetic induction ló link láàrin light and magnetism. Ibẹ̀ ni wọ́n ti develop electricity tá ń lò lẹ́yìn. Pastor ni tọmọ bíbélì tààrà James Clerk Maxwell. Church evangelical ló belong sí. Òun náà ṣe ń tọ́jọ́ mọ́ electromagnetic wave. À ń pè kan ní Gregor Mendel. Òun ló kọ́kọ́ jẹ́ ká mọ̀ tán pè ní DNA, genetic variation, under the study of chromosome. Gene tó jẹ́ pé tẹ́ bá fẹ́ mọ̀ ta ló bímọ, ọmọ dàrú, bàbá ni, ìyá ni, bàbá méjì ló dúró yìí, ta ló lọ́mọ. Pastor ló ṣe sáyẹ́ǹsì tó jẹ́ Ádámọ̀, wọ́n pè ní Gregor Mendel. Lọ Google ẹ̀ tó bá jẹ́ pé rọ ni mo pa. Isaac Newton, gbogbo yín lẹ mọ̀, ó popular bàjẹ́. Protestant church ló belong sí ní Europe. Isaac Newton òun ló jẹ́ ká mọ̀ pé gravity ló mú ènìyàn dúró lórílẹ̀. Òun ló divine law of gravity. Àwọn ènìyàn tá ń bẹ lórílẹ̀, atẹ́gùn kan ló mú wa dúró ló jẹ́ ká dúró. Bàbá rìn lọ yẹ ká máa wó ni. Atẹ́gùn kan ló mú wa dúró. Gravity ló jẹ́ pé kò sí tó bá sọ sókè yọ wálẹ̀ padà. Gravity tí Ọlọ́run kó sáyé ni. Tó bá ti go beyond ibi tí gravity wà, anything torí kó sọ sókè ń lọ òkè ní kò wálẹ̀ mọ́. Tàbí kò tiẹ̀ aṣojú kan. Isaac Newton ló divine ẹ̀yin pastor tì ní ìdámẹ́wàá lẹ́ ń gbà. Ẹ̀yin pastor tì ní aeroplane lẹ́ ń kájọ. Ẹ̀yin pastor tì ní church lẹ́ ń kájọ. Ẹ ń brain drain lórí àwọn èèyàn. Ẹ jẹ́ kán níṣẹ́ lọ́wọ́. Ẹ jẹ́ kán lọ bíṣẹ́. Wọ́n á lọ sí àdúrà àárọ̀ Monday. Tí èèyàn bá yá wèrè, kí wọ́n á lọ sí àdúrà Monday. Òkò sófin ní Nàìjíríà ni. Ó yẹ ká arrest wọn ni. Àdúrà àárọ̀ Monday, àdúrà Tuesday, àdúrà Wednesday, àdúrà Thursday, àdúrà Friday, ìsọ̀ òru mọ́júmọ́ Saturday, Bible school lọ́jọ́ Sunday, ìsìn láàárọ̀ Sunday. Lọ́jọ́ kan tẹ́ fi ṣiṣẹ́ ni. Lọ́dọ̀ àwọn Mùsùlùmí náà, àdúrà Monday bẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé yẹn ọ̀kọ́ mọ̀, àwọn kan ń ṣe. Àdúrà Thursday bẹ̀. Àìsàn mọ́júmọ́ Friday bẹ̀. Tàjúdù bẹ̀. Àsàlátù bẹ̀. Abba. يا لدى الحي فلتني أو سفيكم إن سفي إذا لم يني مأمور إن سفي إذا لم يني مأمور. Alexandra Volta olókọ́kọ́ ṣe bátìrì láyé. Pásítọ̀ ni ó há Bíbélì sórí látọmọ ọdún mẹ́rìnlá. Ọmọ ọdún mẹ́rìnlá ó sì ṣe bátìrì tá ń lò lẹ́ni electric battery òun ló ti fa ilẹ̀. Àwọn yẹn wúlò fáyé mùsùlùmí ayé ẹ̀yin àfà bẹ́ẹ̀ bá dákẹ́ jẹ́ tẹ̀ dá wàhálà sílẹ̀ ní béèrè pé kí lẹ ṣe fún ìlú wa. Gbogbo àwọn àfà tí mo kà látẹ̀ní ọba kan ló divine pen ní Egypt báírò tá ń lò lẹ́ni. Ó lóun fẹ́ kankan tí ó dàbí tube tí wọ́n á rọ ink sí nínú tí ó suspend ẹ̀ tó jẹ́ pé tá a bá ti fi kọ̀ọ̀kan yọ ọmọ jáde ẹ lọ sí wá fún mi. Wọ́n dẹ̀ rí ṣe là ń lòdò ní àárọ̀ yìí. Àfáà ni mùsùlùmí ni. Ẹ̀yin ò lè divine pencil. Ordinary ìgbálẹ̀ tó yẹ ká ẹ lọ gé lóko ẹ̀ léṣe. Àfi ká ẹ jókòó ká ẹ máa fẹnu ba yé àwọn èèyàn jẹ. Àwọn ọmọ yín wọ́n jẹ kísà níyàwó àti. يا لدى الحي فلتني أو سفيكم إن سفي إذا لم يني مأمور إن سفي إذا لم يني مأمور. Kára ayé níṣẹ́ tí wọ́n ṣe là. Kára ayé lọ́nà àbáyọ. ń tan ara ayé pé mírèkù ń bẹ tẹ́sí ma pé kò sí. Kò sí mírèkù kan lọ kọjú mọ́ sẹ́yìn. Mo ti ṣe wáàsí kan kọjá pé ìsọ̀ òru mùsùlùmí, ìsọ̀ ọ̀sán tẹlẹ́sìn Christianity, ẹbọ ríru kò ní nǹkan kan ṣe nínú ìgbésí ayé èèyàn. Ọlọ́run lọ fèsì sẹ́. Gbogbo àwọn tó ń ṣoògùn owó látijọ́ yìí, kí ló dé káàrẹ́ nìkan tó wà nù rẹ́kọ̀dù àgbáyé pò ń lólówó jù. Tó bá jẹ́ pé oògùn owó ń ṣiṣẹ́ dókè ni, yóò ṣiṣẹ́ díẹ̀ ń ta yóò ń tọ̀ owó dẹ̀ bàjẹ́ ni. Kò sí ẹ̀sìn tí ò ní àbùkù tiẹ̀ lára.
ọpọlọ tọ́lọ̀ ń fọmọ ádámà ọpọlọ tó lè tú nǹkan palẹ̀ lọ́lọ́ ń fọmọ ádámà. mo sọ níbi 2 years ago mo ní kó ọpọlọ tọ́lọ̀ ń fẹ́ nìyàn tí a bá tìbọnú Kùránì yẹn ẹ̀rù ọlọ́wọ́ bá yín o bẹ́ẹ̀ bá tìbọnú bíbélì wàláì èèyàn ọmọ sọ lójú kan náà ni o tí a bá tìbọnú ẹ̀sìn babaláwo ẹ̀sìn ìbílẹ̀ èèyàn ọmọ pòyì lójú kan náà ni o. afa tí ń bú gbogbo mùsùlùmí tó fèsì mùsùlùmí arákùnrin tí ń bú gbogbo mùsùlùmí tó fèsì ẹ̀sìn Islam tí ń parọ́ ẹ̀rọ ńláńlá Ajisebi Ọ̀yọ́ láàrin ní ìbàjá Ọ̀yọ́ gbogbo ọ̀rọ̀ tí bá ti ń palẹ̀ màmá tó ń kọ̀ọ̀kan irọ́ lélẹ̀ nígbà tí wọ́n ń bú gbogbo àwọn bàbá yìí bàbá wa tí mi fẹ́ dárúkọ wọn tí wọ́n ló kọjù nínú oníṣẹ̀ṣe kí gbogbo àfáà náà wá gbé bàbá yẹn bàbá tó wà lọ́ṣogbo tó wà lọ́ṣun kí gbogbo wọn máa wá ṣépè fún ká máa bú how you feel báà mùsùlùmí ṣe ń fìlì ń sìn ìwọ náà fìlì. kán gbé ìyá tí ń bẹ́ńbẹ́ tóun náà ń wà lẹ́gbẹ̀ẹ́ odò kí gbogbo mùsùlùmí ọmọ ṣépè sọ ká máa bú bí wọ́n ṣe ń àwọn mùsùlùmí ẹ̀sìn ni wọ́n bú wọn bú personality. ẹ̀yin tẹ̀ sọ pé kán má jà fẹ́sìn ó ń kálukú náà ń jà fẹ́sìn tiẹ̀ ní ẹ̀yin mùsùlùmí ṣé kìí ṣe pọ́lọ́wọ́ aláàyín ó ti yọ̀ lẹ́ni nóò nínú bíbélì gan nínú ẹ̀sìn Christianity Jésù ò ní wáyé wá gbèjẹ̀ ẹ̀sìn ẹ̀ ẹ̀yin tẹ̀ ń ṣẹ̀sìn lẹ́sùtúrọ́kù pé ká má bẹ̀sìn jẹ́ máa yé lọ́wọ́ kí lọ́kàn náà ti gbogbo yín ọ̀bá sìn so ẹ̀sìn yín lọ́lọ́run fi ń jẹun kò sẹ́ni tí ò ní bàbá tí wọ́n lè bù kò sẹ́ni tí ò ní ìyá tí wọ́n lè yẹ̀yẹ́ kí n tó lọ ọ̀kan nínú irọ́ gidigbe ní kéèyàn jáde kó sọ pé àwọn mùsùlùmí kà ní wọ́n èyí ti wá gan ẹ̀rí tí ń pààyàn wọ́n ń gèèyàn lórí ẹ̀hún kò sí kọ́ńtírì tí ò ní òfin tó léwu ó dìpẹ́ǹd lórí pírọ́blẹ́mù tí bá ń bẹ pẹ̀lú kọ́ńtírì yẹn ó lè bá UK àti US ó lè bá ń fi ọ̀rọ̀ terrorism ṣeré tó o bá mọ tí ń fojú àwọn oní terrorism rí ní UK àti US sí àwọn fámìlì mọ̀tálà wọn mọ bí ó wà dùn ní àrùn ṣé wọ́n rí ni kò possible tilẹ̀ lárúbáwá drugs cocaine làdánwò tí wọ́n fi ń ba ayé wọn jẹ́ ń bẹ̀. Ajisebi Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ajisebi Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.